Ohun àrídájú ogún tí ẹ ní láti mọ̀ nípa Peter Rufai, Dodo Mayana. Pẹ̀lú ẹ̀dùn ọkàn, Ede Yoruba International kẹ́dùn ìpapòdà gbajúgbajà ògbóǹtarìgì amúbọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí orúkọ rẹ̀ ń jẹ́ Peter Rufai, ẹni tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Dodo Mayana, ọ̀kan nínú àwọn goolí tó tayọ jùlọ ní ikọ̀ agbábọ́ọ̀lù ní orílẹ̀-èdè Nàìjíríà. Olóògbé Peter Rufai ni a bí ní ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 1963 ní Ìdímù ní ìpínlẹ̀ Èkó ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọmọ ẹkùn kan kò ní yàrán, Rufai jẹ́ ọmọ dáadáa àti ọmọ àmúyangàn tí a bí sínú ìdílé ọba ní Ìdímù. Bàbá rẹ̀ sì jẹ́ ọba aládé ní àsìkò tí wọ́n bí i. Nígbà tí bàbá Peter Rufai wàjà ní ọdún 1999, Peter Rufai kọ̀ láti dádé ọba, eléyìí tó túmọ̀ sí pé ó kọ̀ láti gbé adé goolí ìlúmọ̀ọ́ká rẹ̀ sílẹ̀ láti dé adé ọba. Ó sì tẹ̀síwájú láti máa múgbá orókè nínú iṣẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí ó yàn láàyò. Tí a bá porí ajá, a ní láti porí ìkòkò tí a fi sè é. Peter Rufai, tí gbogbo wa mọ̀ sí Dodo Mayana, bẹ̀rẹ̀ iṣẹ́ goolí rẹ̀ ní ọdún 1980 nígbà tí ó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Stationery Stores. Ní 1985, ó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Femo Scorpions. Ìràwọ̀ Rufai tàn rokoṣo jálẹ̀ àgbáláyé tó bẹ́ẹ̀ tí ó fi di pé ó darapọ̀ mọ́ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ní ìlú Benin, Belgium, Netherlands, Portugal àti Spain, tí ó sì kópa nínú eré bọ́ọ̀lù fún àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọ̀nyí: Lokeren, Beveren, Go Ahead Eagles, Farense, Hercules àti Deportivo La Coruna. Ó ran ikọ̀ agbábọ́ọ̀lù Farense lọ́wọ́ láti kópa nínú ife ẹ̀yẹ UEFA ní ọdún 1994. Àwọn fìlà olúborí tí ó dé nínú iṣẹ́ goolí tí ó yàn láàyò jẹ́ 65 fún orílẹ̀-èdè Nàìjíríà láàrin ọdún 1983 sí 1998. Gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, ó jẹ́ goolí àkọ́kọ́ fún Nàìjíríà tí ó gbá bọ́ọ̀lù tí ó mì àwọn alátakò rẹ̀ tìtì ní ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú Ethiopia ní ọdún 1993. Ara àwọn àṣeyọrí tó tún ṣe ni pé ó gba àmì ẹ̀yẹ AFCON àti goolí tí gbogbo Nàìjíríà fẹ́ràn jùlọ ní ọdún 1994 àti ife ẹ̀yẹ gbogbo àgbáyé ní 1998. Rufai fi ọ̀pọ̀ ìgbà jẹ́ aṣíwájú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wọn, tó sì tún jẹ́ goolí àkọ́kọ́ tó ṣíwájú ikọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà nínú ife ẹ̀yẹ àgbáyé àkọ́kọ́ tí Nàìjíríà kópa nínú rẹ̀ ní ọdún 1994 pẹ̀lú Bulgaria. Tí fíngbáfíngbá bá ní òun ò fíngbá mọ́, èyí tó ti fín sílẹ̀ orúkọ rẹ̀ kò lè parẹ́ láéláé gẹ́gẹ́ bí goolí orílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́ àti ipa ribiribi tí ó kó ní La Liga Spain pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Deportivo La Coruna. Orúkọ Rufai ò lè parẹ́ láàrin wọn. Ìgbà ara là á búra, àjò òdẹ lè dùndùndùn kó nílé má relé. Ní ọdún 2000 ni Rufai fẹ̀yìntì lẹ́yìn iṣẹ́ agbábọ́ọ̀lù tí ikọ̀ ẹgbẹ́ Gil Vicente sì jẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù ìkẹyìn rẹ̀. Lẹ́yìn èyí ló darí wálé tí ó sì ṣe ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ akọ́nimọ̀ọ́gbá tí òun tìkálára rẹ̀ sì ń kọ́ àwọn ọ̀dọ́ ìwòyí ní bí a ṣe ń gbá, bí a ṣe ń mú, bí a sì tún ṣe ń tare bọ́ọ̀lù sígbó kó má lè wọnú kóló àwọn ẹgbẹ́ wọn. Rufai kì í ṣe ejò tó kọjá lórí àpáta tí kò nípa o. Nígbà tí ó tó ní ọkọ́, ó ní ọkọ́. Nígbà tó yẹ kó ràdá, ó ràdá. Ìyàwó Peter Rufai ni a mọ̀ sí Michaela, tí a tún lè pè ní Stella Rufai, jẹ́ abiyamọ. Àwọn ọmọ 4 ni ó gbẹ̀yìn olóògbé. Orúkọ wọn sì ni Túndé, Tútù, Abíọ́dún àti Sẹ̀ǹbátì Rufai. Tútù, ọmọbìnrin Rufai, sọ bàbá rẹ̀ di bàbá àgbà nípa bíbí ọmọ 2 kí Peter Rufai tó fayé sílẹ̀. Peter Rufai jẹ́ Ọlọ́run nípè ní ọjọ́ 3 oṣù keje ọdún 2025 ní ìpínlẹ̀ Èkó ní ọmọ 61. Ẹ̀kọ́ pàtàkì fún gbogbo mùtúmùwà látara ìgbé ayé Peter Rufai. Rufai yàn láti di goolí ìlúmọ̀ọ́ká ju pé kó di adé lọ, èyí tó tọ́ka sí pé ó mọ ohun tí ó fẹ́, ó sì sa gbogbo ipá rẹ̀ láti jẹ́ olúborí nínú iṣẹ́ tó yàn láàyò. Èyí nìkan tún kọ́ o, ó tún lo ìmọ̀ rẹ̀ láti ṣe ọmọ aráyé lóore pàtàkì nípa kíkọ́ àwọn ọ̀dọ́ ìwòyí láti dàbí tirẹ̀ nínú ṣíṣe àṣeyọrí nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. A ò ní rí jù báyìí lọ lórí ìtàn ìgbé ayé Peter Rufai. Kí ẹ wá tó lọ, ẹ fi ìfẹ́ hàn sí wa, ẹ bá wa fẹ́ràn fọ́nrán yìí, ẹ darapọ̀ mọ́ wa nípa títẹ subscribe button, ẹ tún bá wa pín fọ́nrán yìí fún àwọn olólùfẹ́ yín kí àwọn náà lè jẹ ìgbádùn rẹ̀. Dodo Mayana, sùn re o.
Ó dìgbà kan náà.